ẹ má jẹ́ kí Tani Olohun kú sórí ọ̀rọ̀ yìí o, ẹ má jẹ́ kí Tani Olohun kú sórí ọ̀rọ̀ ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ tí wọ́n fi kàn yìí tó sì ti wà ní orí ọ̀rọ̀ yìí fún ìgbà pípẹ́. Ààrẹ Almaroof ló ké gbàǹjarè yìí o wípé ẹ wo gbogbo ẹ̀yin ará Ìlọrin, gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ọ̀rọ̀ yìí, ẹ ṣe dáríjì arákùnrin yìí ká lè fèsì gbogbo àwọn other issues tó ń fèsì Yorùbá, tó ń fèsì Nàìjíríà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ problem ló wà ńlẹ̀ tó yẹ ká tákù gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, àmọ́ nísìnyí a ti jẹ́ kí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn kó máa pín wa níyà. Ọ̀rọ̀ ìjà ẹ̀sìn ló ń tèkì priority báyìí nígbà tó jẹ́ pé àwọn other issues wà ńlẹ̀ tó wọ́n affect growth and development wa ní Nàìjíríà. And bá dẹ̀ ṣe wá ń sọ̀rọ̀ yín sìn ṣe mọ̀ pé NLC àti TUC àti TUC bẹ́ẹ̀ ni wọ́n strike, so strike yẹn wà lára nǹkan tó tún wá affect bail application Tani Olohun ní Ìlọrin. Ṣẹ́dẹ̀ mọ̀ pé Tani Olohun fèsì ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ mẹ́ta tí alfa Labib Lágbàjì file against ẹ̀. Strike tó ti wá wà báyìí sìn ó affect court proceedings tó fi jẹ́ pé agbẹjọ́rò Tani Olohun ló tiẹ̀ jẹ́ pé ó sọ pé Tani Olohun ti ṣetán láti cooperate. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ lórí pé kò fẹ́ apologize nǹkan kan báyìí, bọ̀ nísìn lọ́ọ̀yà ti sọ pé yes ó ti ṣetán, ó ti ready láti cooperate. But lórí bó ṣe pé ó ṣetán láti cooperate yìí náà ni ẹ̀sùn míì tún ti wá dìde o wípé ó ya Al-Quran now. Welcome to Digging Nigeria. Remember to like, share and follow us. Kọ́ọ̀tì tún wá ní kó padà wá ní November 16, 2023. Ṣé rí báyìí? Ẹ rí pé ọ̀rọ̀ yìí ṣe bí kan ṣe ń lọ́lẹ̀ nìkan dìde. Ìgbà wo lọ̀rọ̀ yìí máa tó parí? Sórí ọ̀rọ̀ Tani Olohun náà la fẹ́ wà títí. A dẹ̀ pera wa lọ́mọ Yorùbá, à ń sọ Yorùbá kan náà. Ó ṣe gbọ́dọ̀ jẹ́ ẹ̀sìn ló máa pín wa níyà. Irú àwọn ọ̀rọ̀ báyìí ló máa ń gba àwọn ẹ̀yà míì láàyè láti wọ àárín Yorùbá dáadáa. Àwọn young Muslims gẹ́gẹ́ bí Ààrẹ Almaroof gan ṣe sọ, in fact some of them àwọn ọmọ tó jẹ́ ọmọ nínú Islam, àwọn míì they are willing to live, they are even living. So ọ̀nà tí àwọn àfáà yìí tán fi lè, àwọn Muslims tán fi lè rí pé perception táwọn èèyàn ní nípa ẹ̀sìn yẹn ó get better, òun náà ni Ààrẹ Almaroof ń sọ wípé the best thing tó lè ṣe, because all of these things stand so is for the benefit of the religion, wípé kó lè get better, wípé so that àwọn èèyàn ò ní máa rí ẹ̀sìn nítorí ẹ̀sìn àlàáfíà náà pé. So tó bá ti wá di ọ̀rọ̀ ìdáríjì kò yẹ kí ó le láti dáríjì èèyàn. Even gan kó sọ pé òun ò apologize, màmá ẹ̀ ti apologize, màmá ẹ̀ ti sunkún wọ́n rá bàbà, àwọn lawyers ẹ̀ wọ́n ti gbé ìgbésẹ̀ lórí apology. Tí ọmọ Tani Olohun lẹ́jọ́ lọ nígbà tó tún máa gbọ́n sí wọ́n ní ẹjọ́ tó ń gbé lọ ẹjọ́ méjì, ẹ fẹ́ dá ẹjọ́ méjì ní different court, níbo náà ti ń ṣerú ẹ̀. lọ́ọ̀yà yẹn dẹ̀ ní kó kó ẹjọ́ yẹn pọ̀ lẹ́ẹ̀kan náà kan ṣe, but still yet náà àwọn máàmù lọ, àwọn àáfàá lọ ní ògbà o. ẹ tún wá rí ibi tó yẹ kí wọ́n mọ̀ pé nǹkan táwọn ṣe gangan, àwọn gan ti ń lo nǹkan tó ń pè ní defamation of character láti máa ju òkòlù àwọn àáfàá tó ń lọ. Tẹ bá máa ṣàdúrà ẹ̀yin àáfàá ẹni Ọlọ́run bá wa paná abẹ́bọrẹ́. So táwọn àáfàá bá wa paná pé k'Ọlọ́run bá wa paná àwọn mùsùlùmí, àwọn abọ́ta àfẹ́jà. Ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yẹn o lẹ́nu Ààrẹ Almaroof, àwọn fúnra wọn mùsùlùmí ni wọ́n, but nítorí wípé wọ́n tún jẹ́ èèyàn tó ní ọgbọ́n tí wọ́n dẹ̀ tún wà exposed tán mọ bó ṣe yẹ kí nǹkan rí, àti àwọn maybe is just a liberal person, apart from being a liberal person, bí wọ́n torí exposure tán ní wọn ló tún jẹ́ kí wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí. Nítorí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí is for the growth and development of the Yoruba people. wọ́n á bú ẹ bó sọ̀rọ̀ wọ́n á bú ẹ mí tí ẹ blame torí mi tí ẹ ní láti gbìjà ẹ̀gbọ́n mi Akéwùgbà Gold torí nǹkan tó ju wá lójú rí lọ́rọ̀ wọn. Ìlú bàbá yín Ọ̀yọ́ níbẹ̀ ló yẹ kẹ́ ẹ dúró sí, ẹ ṣe wá àṣẹ fi ránṣẹ́ sí wọn, ọ̀tọ̀ ní nǹkan tẹ́ sọ, wọ́n ti bá yín pín ọ̀rọ̀, Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ bọ́nú ẹ o. Bọ̀ nǹkan tẹ́mi mọ̀ ni pé ẹ̀yin àáfàá Ìlọrin, nǹkan tẹ́mi kàn tọrọ ni pé ẹ lọ ní nǹkan tí wọ́n pè ní ìdáríjì, forgiveness yẹn. Ṣé sìn náà pé you have to forgive somebody kò ń ṣe ẹ̀ṣẹ̀. It's not a sin láti forgive. Láti sọ fún yàn pé I'm sorry gan, it's not a sin.
torí mo tún rí ibẹ̀ náà mo tún gba ti ara ti àwọn àfáà yẹn mo tún gba ta rẹ̀ lọ sọ́dọ̀ Tani Olohun nítorí pé à ń gbọ́ sí pọ́ńtì Tani Olohun ni pé kẹ́nìkan kan máa bẹ̀bẹ̀ fóun ṣé ẹ ti rí oníkẹ́nìkan kan máa bẹ̀bẹ̀ fóun á lọ́run ló fẹ́ fi ṣe yẹn dà kí ló dé tí Tani Olohun náà lè sọ pé òkè òun sọ́ọ̀rì ẹ wọ́n fẹ́ fọ́ sí ẹ̀ṣẹ̀ àwọn kankan náà kò ní ìdẹ̀ èmi náà sọ́ọ̀rì o lẹ́yìn sọ́ọ̀rì kò sí nǹkan kan tí wọ́n fẹ́ gbà lẹ́yìn sọ́ọ̀rì o sọ́ọ̀rì ẹ gbàgbé mi ṣe sọ tó bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńlá kọ́kọ́ tó máa ní òyìnbó ò lè tó bá ti ní sọ́ọ̀rì tó bá ti lóun dáríjì ẹ̀ wọ́n lè forgive but wọn ò ní forget. so gbogbo ìtàn sọ náà ní pé kí wọ́n dáríjì Tani Olohun òun náà lẹ ti gbọ́ lẹ́nu Aare Almaroof yìí kí lè ro tiyín lórí ọ̀rọ̀ yìí after all lọ́ọ̀yà Tani Olohun ti sọ pé Tani Olohun ti ṣetán láti cooperate so a lè interpret yẹn pé bóyá ó ti ṣetán láti apologize lórí ọ̀rọ̀ àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ but wọ́n try as much as possible láti prevent àwọn èèyàn tó bá tún fẹ́ gbé ẹ̀sùn dìde lórí ọ̀rọ̀ ẹ̀ so that kò ní pẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching Digi Naija.